ti fúnyàn ní ètò rí kẹ́pẹ́. ètò kò ṣe pé ó le àmọ́ ṣe rí èmi máa ń wà very careful tó bá dé pé kí n fúnyàn ní ètò ní orí social media torí pé nǹkan tó ń lọ ní spiritual world ó lágbára gan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn èèyàn máa lọ sọ́jà tẹ́ bá fún wọn létò ṣé kí n máa sọ̀rọ̀ lọ bí ṣe pín mi ní gègé tẹ́ bá fún wọn létò tí wọ́n máa dé ọjà tó jẹ́ pé tán ṣe bá ṣe ra nǹkan yẹn lọ́wọ́ níbi tán ti ń rà náà ti mọ nǹkan tó fẹ́ fi ṣe tán bá wá délé tán wá lò ó á wá rí pé kíní yìí ò ṣiṣẹ́ torí ẹ̀ la ṣe máa ń sọ àwọn kan pé sometimes it is better kéèyàn ní àwọn nǹkan yẹn ní ilé tí nǹkan téèyàn gbìn tó bá dé látọjà ó ní bá ṣe ń yọwọ́ ọjà kúrò lára nǹkan tí a bá rà tá a fẹ́ lò ṣé ti yẹ yín. ẹ tún ní ìtúre ó pé tábà ní pé ìwé ò jẹ́ ètò ṣe kí ló tí ẹ ti wo tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá nínú kí ó lè bá a dá pàápàá fẹ́yìn tí ẹ̀ ń wò wá ẹ̀ ń gbádùn wa àná ń gbádùn yín àti wàá sọ̀rọ̀ yìí pé tó èyí kí lè fẹ́ fi kí lè fẹ́ fáwọn ẹ̀ka láti pé YouTube you are giving back to society lóòótọ́ lè sáré lò spiritually tàbí sọ́nbílẹ̀ nìyẹn táwọn ayé ni tí àwọn ayé ń bá fà á tán dà láàmú tó wá nílò back to sender tó kájú ẹ̀ gidi kí ni kọ́ lọ wá kí ni kọ́ ṣe tẹ́ fún àwọn èèyàn yán kọ́ lọ ṣe tí wọ́n sì padà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti fúnyàn ní oògùn kò le. ẹ mọ̀ pẹ̀lú oògùn lórí ètò yẹn tó gbà àti fún èlétò ó yá. tí àwọn èèyàn bá ṣe oògùn. lọ́wọ́ ṣètò oògùn. ó yá òkè tó oògùn ó yá. tí wọ́n bá ṣètò tí wọ́n bá ní kò jẹ́ lára àwọn nǹkan kan wà tó lè fà á ṣe rí fífi ètò lẹ̀ lórí social media ó easy but at the same time òun ló tún delicate jù. ẹ̀jẹ̀ àwò ẹ ṣe tẹ bá fún èèyàn bí 100 létò ẹ má wá surprise kó lè jẹ́ èèyàn méjì péré ló máa ṣe tó máa jẹ́. bẹ́ẹ̀ ni nítorí pé so many circumstances lè rọ̀ mọ́ ẹni tẹ́ fún yẹn tí ò ní jẹ́ kí kinní yẹn ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ inú ilé tẹ́lómi ń sùn ibẹ̀ gangan lógún wà tó bá dẹ̀ lọ ra nǹkan lọ́jà tó kún gbogbo ẹ̀ pọ̀ ibẹ̀ yẹn kó lo nǹkan yẹn látẹ̀lélẹ́ra kò ní í ṣiṣẹ́ ẹlòmíì dẹ̀ wà ó lè bá mọ̀ pé èèwọ̀ òun ni nǹkan yẹn kó jẹ́ pé èèwọ̀ yẹn ló máa wà nínú ingredient tán fẹ́ ṣe tẹ́ pé ńgbà tán bá lọ fún nǹkan yẹn tán kàkà kó wá dẹ̀ lára ewé àgbọn ẹ̀ àwa tún wá máa le koko sí kàkà kí nǹkan wá dẹ̀ ó ti lo èèwọ̀ mọ́ materials tó lọ rà lọ́jà tó fi ṣiṣẹ́. ẹlẹ́ẹ̀kẹta ẹlòmíì àmì wà ní orí ẹ̀ àmì òkùnkùn wà ní orí ẹ̀ tẹ́ pé tó bá ti dọ́jà báyìí àwọn ará bí náà ti rí gbogbo ohun tó fẹ́ ṣe yẹn wọ́n ti rí gbogbo ẹ̀ pé wọ́n fẹ́ tu rẹ̀ lẹ́ẹ̀kan sí wàhálà ẹ̀ kí lẹ́lẹ́ fẹ́ rà ó yẹ gbà. so sí eyín tó bá wá gún tán yóò kàn wẹ̀ lásán ni yóò lóun òrìṣẹ́. then lastly ìgbàgbọ́ ṣe ní kọ́tà ń pè ní ìgbàgbọ́ ẹ̀mí ni excuse me odidi ẹ̀mí kan ní ìgbàgbọ́ téèyàn ò bá ní ìgbàgbọ́ lórí nǹkan yẹn tó kàn wọ́n ṣàjẹ́ ń ṣe ó lè má pick ṣùgbọ́n fún àǹfààní àwọn èèyàn tí Elédùmarè bá kà yẹ wípé wọ́n rí iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ yìí ṣe á kan kiri àwọn kú oríire tán bá rí ṣe kí wọ́n kọ́kọ́ lọ wá tí a bá fẹ́ ṣe iṣẹ́ ìtúwọ́ tàbí tá a bá fẹ́ ṣe papọ̀ ní back to sender a máa wá nǹkan kan tí wọ́n ń pè ní òkìtì ọ̀gàn yẹn ni wọ́n ń pè ní ant hill àbí nǹkan ni ant hill wọ́n á wá wọ́n máa mú díẹ̀ pò ń bẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa ń pa òwe pé bí òkìtì ọ̀gàn bá jìn ló máa jìn lé èèyàn máa wá ewé ọ̀gẹ̀dẹ̀ tó ti rọ dànù báyìí lára ẹ̀ wọ́n á ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé á mú díẹ̀ ń bẹ̀ àwa lọ ra àrígi ṣẹ́gi ní ọjà bẹ́ẹ̀ ni èèyàn wà mú túdè epo túdè ewo túdè egbò ẹ̀ epo ọ̀bọ̀ èèyàn wà gún papọ̀ tí èèyàn bá wá rí ẹ̀rù alámọ̀ kó wá mú mọ́ kó wá gún gbogbo ẹ̀ papọ̀ ó pò lọ́ṣẹ. ó fi kọ́ṣẹ. bẹ́ẹ̀ ni tí wọ́n bá pò lọ́ṣẹ tí wọ́n bá rí perfume tí wọ́n ń pè ní back to sender kan wá tù sí kan fi pò ó tí wọ́n bá máa wá ṣe dáadáa kán má fomi lásán pò omi àgbọn ni kí wọ́n fi pò ó kán bá wá pò dáadáa kán wá gbé pamọ́ síbi kan fún ọjọ́ 3. kí tara wara. bẹ́ẹ̀ ni kí tẹnu wọ lára wọn. kó tó wá di kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wẹ̀ tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run lótìtọ́ wọ́n máa dúpẹ́ gbogbo ọwọ́kọ́wọ́ ó kọ́kọ́ máa tú
tó bá dẹ̀ jẹ́ pé ẹnìkan ló ti ń nawọ́ sí wọn tẹ́lẹ̀ ó máa kàn pé ẹni tí pa àrokò sí mi àrokò ní nǹkan mẹ́ta àkọ́kọ́ yẹn kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ra yọwọ́ ni gbogbo èyí tó bá tún wá kù lára gbogbo ẹ̀ pátápátá ló máa tú pátápátá tí Elédùmarè bá ka èèyàn yẹ láti ní opportunity láti rí gbogbo ètò items yẹn tó dẹ̀ rí iṣẹ́ yẹn ṣe wọ́n máa fàdúrà ránṣẹ́. bàbá àdúpẹ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ ìdí àkàlẹ̀ mọ̀ bàbá rẹ̀ ní tí wọ́n very good today àbí kíní kan ṣé wọ́n lè kàn sí yá. mo lè báyàn ṣe dáadáa. bẹ́ẹ̀ sì ló bí ilé ẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí mi kì í sẹ́ndì iṣẹ́ sí mo ń sẹ́ndì iṣẹ́ sí India bẹ́ẹ̀ ni South Korea. India náà wà nǹkan èèwọ̀ níbẹ̀ ní gbogbo àṣẹ. ṣe báwọn ọmọ wa wà bẹ́ẹ̀ àwọn ọmọ wa tó wà bẹ́ẹ̀ mo sẹ́ndì iṣẹ́ sí South Korea mo níyàn bẹ́ẹ̀ Malaysia Dubai Turkey kódà Iraq bẹ́ẹ̀ ni Iran gbogbo Kuwait àwọn ọmọ wa wà bẹ́ẹ̀ táwọn fẹ́. bẹ́ẹ̀ ni tí oníkàyọ̀ àwọn tó dẹ̀ wá ní diaspora yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í sábà bá olóòótọ́ pàdé àwọn ni wọn ò dẹ̀ kí ń rẹ́ni bá sọ̀rọ̀ loneliness so àwọn ogun tó ti accumulate sẹ́lòmíì lára tó bá jàjàre èèyàn dáadáa tó wà truthful wọ́n máa ń fẹ́ grab ẹ̀ so ti yé yín so kò síbi tí mi lè send iṣẹ́ sí tán bá rí yẹn ṣe. a ṣe kàn sí tábàlẹ̀ ló lálàá tán ti wọ́n pé táàmù lójú oorun àbí gbà ó tó jí àbí tó ti gẹ̀gẹ́ kújẹ lójú oorun lójú àlá tó wá jí sáyé ìjọ tí ẹnìkan lè sáré lò téèyàn tún fi. nǹkan tí èèyàn lè lò wà that is why tó fi yẹ kéèyàn ní gbogbo nìṣe nínú ilé ṣó ti eyín ó dáa kéèyàn ní gbogbo nìṣe tàbí àpòrú ọ̀fà nínú ilé ṣùgbọ́n ẹ jẹ́ sáré fún wọn níṣẹ́ ọ̀fà kékeré kan téèyàn máa ní nínú ilé èèyàn máa wá ewé kan tí wọ́n ń pè ní ogbe orí àkùkọ. ogbe orí àkùkọ. bẹ́ẹ̀ ni téèyàn bá wá egbe orí àkùkọ yẹn èèyàn máa wá ewé kan tí wọ́n ń pè ní ewé olóbe ẹ̀yìn lólobé ń so. lẹ́yìn lólobé ń so. bẹ́ẹ̀ ni wọ́n lè pè ní ẹ̀yìn lólobé ń so wọ́n lè pè ní ewé olóbe tí èèyàn bá wá méjèèjì èèyàn máa ṣàn dáadáa èèyàn máa wá èso kan tí wọ́n ń pè ní èso wéré ń jẹjẹ a tún lè pè ní èso ojú ológbò red and black báyìí ní kéékèèké báyìí téèyàn bá wá èèyàn máa wá ìgò tó clean ìgò white tó clean èèyàn máa fọ̀ dáadáa tó neat dáadáa èèyàn bá ti gbélẹ̀ ewé yẹn èèyàn máa mú sílẹ̀ ewé ẹ̀yìn olóbe èèyàn á fi sí èèyàn máa wá atare odidi kan ṣe wá rí èèwọ̀ iṣẹ́ yẹn tẹ́ bá ti yín atare yẹn sínú ke ẹyọ kan báyìí ò gbọ́dọ̀ bọ́ sílẹ̀ nù ẹ tẹyọ kan bá ti lè kúrò náà tẹ ẹ rí mọ́ iṣẹ́ yẹn ò ní jẹ́. ó gbọ́dọ̀ gbé síbẹ̀. ó máa pé gbogbo ọmọ tẹ kó nínú atare yẹn ẹ máa farabalẹ̀ ṣe sínú abọ́ ẹ tú ẹ fẹ́ ìdọ̀tí ẹ kúrò ẹ wá lọ wá abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ abẹ́rẹ́ yẹn long hand needle abẹ́rẹ́ tó gùn téèyàn lè fi hàn tá máa fi hàn nǹkan yẹn bọ̀t tó jẹ́ long one táwọn yẹ́dẹ̀ẹ́sà máa fi hàn irun yẹn tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ lo iṣẹ́ yẹn abẹ́rẹ́ yẹn 9 ló máa wá tó bá jẹ́ pé obìnrin ló fẹ́ lò abẹ́rẹ́ yẹn 7 ló máa wá wọ́n á wá kí gbogbo ewé yẹn sínú ìgò yẹn wọ́n á ti abẹ́rẹ́ yẹn náà bọ́ káàkiri wọ́n á wá mú èso wéréǹjéjé tí mo sọ yẹn ojú ológbò wọ́n á dà sí atare tí wọ́n ti yọ ìdọ̀tí kúrò nínú ẹ̀ wọ́n á kó sí bẹ́ẹ̀ ni tí wọ́n ti bó gbogbo nǹkan ara ẹ̀ kúrò táwọn á wá kì ní ọtí tó bá jẹ́ pé ẹni tí kì í mu ọtí ni tẹ́ ẹ bá mọtí ẹ lè lo option míì tẹ́ ẹ lè lò èèyàn lè lo òróró bẹ́ẹ̀ ni bí òróró góyà bẹ́ẹ̀ ni bí òróró góyà yẹn bí olive oil èèyàn lè fi rẹ́ torí ẹ jẹ́ kó tọrọ mo wá sùn tí wọ́n bá tiẹ̀ tún wá fẹ́ ṣe tí wọ́n bá lè rí egbò túdè níwọ̀nba kéèyàn tún wá tibọ̀ kéèyàn kì í lágbo but ọtí dáa ó pick faster ju every other thing lọ but torí ẹni tí kò ẹ lè lo òróró so bóyá mo wá lálàkàlà ni mo jẹ nǹkan lójú oorun mò ń fi ìbákan ra mú ṣọ̀tì kẹ́ńgbé lura ó máa tọ gbogbo ara gbogbo ohun tó dàbí yányán pátápátá ló máa ti jáde èyàn àpòrò ọ̀fà téèyàn bá jẹ ìjẹkújẹ lójú oorun tàbí èèyàn lálàá pé ajá gé òun jẹ àbọ̀lọpàá tí ó jẹun lọ gbà tó bá ti kódà oògùn tí mo fílẹ̀ yìí ètò yìí ní tó yẹ kéèyàn nílé ni ìdí ẹ̀ kì í kanlẹ̀ o kí a má ṣe mistake ìdí ẹ̀ kì í kanlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa wá ibì kan tẹ máa gbé sí tí ìdí ẹ̀ ò ní kanlẹ̀ so
ẹ̀ kàn ara máa mú ó lè jọjọ́ mẹ́ta ẹ máa bu gáàsì kankan ó dáa gan fún àgọ́ ara. ẹ tó mú wọn fẹ́rẹ̀ lò ah pé fẹ́ tàkìtì lórí obìnrin náà tọ́lọ̀ yóò tàkìtì. gbogbo níṣe nìyẹn lè lò fún yẹn gbogbo níṣe yẹn dẹ̀ rí kíní ẹ̀ pọ̀ bóyá lọ́jọ́ mi màmá bá yín mú èròjà ẹ̀ pọ̀. ṣé mọ́gùn ti wà lóòótọ́? mọ́gùn wà ó wà. bẹ́ẹ̀ ni kán palẹ̀ lé nǹkan ó wà. ó dàbọ̀ àwọn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dàbọ̀.